وعددا وحتى تعلمني أسرار حكمتك وتفهمني ضوابط كلماتك وتحفظني جوامع كتابك وتفسير آياتك بحفظهن نحن نزلنا الذكرى وإنا له لحافظون اللهم افتح لنا كتابك وسنة نبيك فاتنا وظاهرا وارزقنا العمل بهما بذاتك المقدسة اللهم آمين. الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم وبارك وارحم وترحم على سيدنا ومولانا محمد حتى ترضاه وإذا رديت حتى كانت ملء ما في علمك وزنته وعدده وحتى تعلمني أسرار حكمتك وتحفظني جوامد كلماتك وتحفظني جوامع كتابك وتفسير آياتك بحفظهن نحن نزلنا الذكرى وإنا له لحافظون اللهم افتح لنا كتابك وسنة نبيك باطنا وظاهرا وارزقنا العمل بهما بذاتك المقدسة اللهم آمين. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. وإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون. الحمد لله رب العالمين. gbogbo àwọn àyà tó ké yìí. àwọn bá ní gbogbo àwọn àyà tí àfa àwọn ajá ní ìdájọ́ yìí. ibì kan náà ní ń tọ́ka sí. wọ́n ní ibì kan náà ló bẹ̀rẹ̀ ń tọ́ka sí. àṣé kùránì kíké.
bàbá ní Kùránì kíké ó ní ọgbọ́n nínú ó ní ọgbọ́n nú pẹ̀lú àwọn òye ó sì ní làákàyè téèyàn gbọ́dọ̀ fi gbọ́ ó sì ní làákàyè téèyàn gbọ́dọ̀ fi gbọ́. n tí Ọlọ́run ọba sọ láàrin wọn ni bàbá ní tọ́lọ́run sọ láàrin àwọn àárín wọ̀nyí tẹ́ ń bá ń gbọ́ Kùránì bẹ́ẹ̀ bá ń gbọ́ Kùránì dáadáa ẹ̀dẹ̀tí wọ́n ní ẹ̀jẹ̀ títí lẹ́yìn tẹ́ ẹ bá dákẹ́ tẹ́ ẹ bá dẹtí lẹ́yìn tí ẹ bá jẹ títí lẹ́kẹ̀ẹ́ tẹ́lifẹ̀ ọdún kún lẹ́yìn. وأنصتوا ẹ wá dákẹ́ fẹ́m ẹ wá dákẹ́ fẹ́ bí ẹni tí ẹ yẹ bàdé tí ọ̀dọ́ kò fòlò. ẹ má jẹ́ kí ètè yín méjèèjì kó kanra wọn kó máa lọ òkè kó máa lọ ẹ ọlẹ̀ má jẹ́ kí nítàròyé èdè yín méjèèjì tòkè àti ìdílé máa kára wọn nígbà ẹ máa sàròyé tí Kùránì náà máa sọ díẹ̀ lẹ́nu ọmọ òbí. Ọlọ́run ní ń sọ̀rọ̀ òun Ọlọ́run ní sọ̀rọ̀ wò. bọ́lọ́run bá ń sì sọ̀rọ̀ Ọlọ́run bá ṣe sọ̀rọ̀ àdákẹ́ ni àádákẹ́ ni. ẹ wòye sí ọmọ àti bàbá wọ́n ní ẹ wòye sọ́mọ àti bàbá ọmọ tó bá ní ládàbí ọmọ tí ládàbí bá kún ara ẹ̀ gẹ́gẹ́ tí wọ́n bí ire ẹ̀mí rẹ̀ tó tó rẹ̀ bí. tí bàbá rẹ̀ bá ń sọ̀rọ̀ tí bàbá ẹ̀ bá ń sọ̀rọ̀ yóò bẹ̀rẹ̀ yóò bẹ̀rẹ̀ yóò dẹ̀tí yóò dẹ̀tí yóò tún dákẹ́ dáadáa bí bàbá ń bá ń sọ tí àbá bá sọ yóò sì ẹnu rẹ̀ fẹ́ mú yóò sì ẹnu rẹ̀. ẹ ní gbọ́ wípé ó sọ pé kí bàbá ó sọ kóhun náà sọ ìwà sánú ìwà sáré àárẹ̀ sọ sọ. èèyàn séèyàn nú o èyí sẹ́yìn ni ó ká tó wá sọ pọ́lọ́hún kátó wá fọlọ́hún tá ń dá èèyàn tàdé èèyàn. bàbá bọ̀wọ̀ ọmọ bọ̀wọ̀ bàbá rẹ̀ àbọ̀wọ̀ ọlọ́hun àwọn bọ̀wọ̀ Ọlọ́run. ọlọ́hun èé sì ìsókòbó ọ̀rọ̀ Ọlọ́run yóò sọ àkókò bọ̀rọ̀ ní tí ẹ bá gbọ́ níta ẹ bá gbọ́ látọ̀dọ̀ ọlọ́hun látọ̀dọ̀ Ọlọ́run. bó ti ṣe rí náà nù ìdí ọ̀rọ̀ nù èdè méjì méjì náà. ọlọ́hun ọbẹ̀ pé kéé àkọ́ ṣàdúrà wọ́n ní àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí òjò náà dàbí rí jẹ àwọn làásàdúrà fún lọ́dún yìí. ló bẹ̀rẹ̀ láti rí àfa àgbà bẹ̀rẹ̀ láti rí àfa àgbà àwọn tó bí wọn àwọn àlẹ́jẹ́ àgbà àtàtàrà jáde gbogbo àtọ́kùn wọn àwọn jàmá wọn gbogbo àjẹmọ́ wọn gbogbo ọmọ kéwú wọn ní àyà òní ṣe ni pé a máa ké odidi Kùránì kan bàbá wa ké Kùránì náà tán ládàtà àbárí bẹ́ẹ̀ a máa yọ̀dá rẹ̀ fún wọn káwọn náà fi mọ̀ yí pé a gbàgbé àwọn à ń bomi sí Ọlọ́run sì ń yè Ọlọ́run ó yè fún gbogbo wa mo fẹ́ rán yín létí ní fẹ́rẹ́ tí òǹkálukú bá wo Al-Qur'ani ẹ rí wípé àárín tó wà complicating tó dàbí ẹni pé ó fẹ́ ṣòro díẹ̀ wọ́n láàrin tó fẹ́ ṣòro díẹ̀ náà la bá tafsiri dé àmọ́ Ọlọ́run yàn án kí láàrin náà ọ̀rọ̀ obìnrin àwa ọkùnrin lápọ̀ níyì báwo ló yẹ ká ti ṣe tírìtì obìnrin báwo ló ti yẹ ká mú obìnrin bó láti yẹ ká mú wọn ní mímú dáadáa pàtàkì obìnrin sí ọkùnrin àpọ́nlé tọ́lọ́hun fóbìnrin tí ò fọ́kùnrin àpọ́nlé tọ́lọ́hun fún obìnrin tí ò fọ́kùnrin afẹnukàn fẹ́rẹ́ wọ́n lè afẹnukàn fẹ́rẹ́ àmọ́ lógo tọ́lọ́hun insha Allah lọ́la pẹ̀lú ìrọ̀dọ̀ Ọlọ́run a tún wòwò Ọlọ́run fi àjẹrú in tí ó fi mú wa tún wòwò Ọlọ́run jẹ́ mi wógùn ibi tá a bá dé kèétí ìtàn bẹ̀ a sì gbọ́dọ̀ mọ iye obìnrin oṣù tá a wà yìí ni wọ́n ń pè ní Mother's Day kó àbí Mother's Day náà kọ́ ni wọ́n ń pè gẹ́gẹ́ bí àwọn ilé ìbò
oṣù àwọn ìyá oṣù àwọn lélẹ́yìn ìyá ni tá à ń fi rántí iṣẹ́ táàbí tí wọ́n rántí ṣe lórí àyájọ́ wa wọn ṣe jẹ́ àti wọ́n ṣe bíbí àṣàwọn náà wọ́n ṣe pàtàkì wọ́n ṣe níjọ pàtàkì o bí ò bá sí obìnrin níjọ níjọ ìjọ òun ò ní dùn oníyọ̀ bàbá ọlọ́run kó dákun olúwa jọ̀ọ́ jàre lọ́la lọ́la àwọn ọkùnrin ló bá wí bàbá ní àwọn ọkùnrin lọ́ba wí ká fi mọ bá ṣe ṣe wọ́n sí ẹjẹ́ àmọ́ bá ṣe máa ṣe wọ́n àwọn obìnrin àwọn obìnrin káwọn náà máa yọ̀ káwọn náà máa yọ̀ wípé wọ́n èé ṣẹrú wọ́n ṣe ṣerú bàbá wọ́n ní ntọ́lọ́hún torí ẹ̀ dá wọn wọ́n ní tó ọlọ́run torí ẹ̀dá wọn ọlọ́run sì pọ́n wọn lé ọlọ́run pọ́n wọn lé gan ni ẹ sọ fún mi bàbá ní ẹ̀sọ́ fáwọn obìnrin wo lẹ́yìn Mariam lẹ́yìn mọ̀ríyámọ̀ ọmọ àti ta lóbìnrin tọ́lọ́run dákọ rẹ̀ nínú Quran kò sí àfi Mariam mọ̀ríyámọ̀ yìí náà ni bí wọ́n ti ṣe important sínú bẹ́ẹ̀ ṣe tí wọ́n ṣe kókó sí tẹ́ ní ìtumọ̀ sí lọ́dọ̀ Ànábì Ibrahim tó ṣe pé òun lè lérí gbogbo àwọn ànábì tó jẹ́ bàbá wọn tó jẹ́ bàbá ńlá gbogbo wọn ọlọ́run lákọ ọmọ lérí ọlọ́run lákọ ọmọ lérí ṣé sọ́ọ́lù lánìí kò dákọ ní abáńdá Muhammad bẹ́ẹ̀ni kò fi ọkùnrin kankan lẹ̀ bẹ́ẹ̀ni obìnrin ká máa dúpẹ́ fọlọ́run ká máa dúpẹ́ o ọlọ́run pa ilé gan ni o lágbára ọlọ́run ibi tọ́rọ̀ obìnrin ti bẹ̀rẹ̀ bàbá níbi tí ọ̀rọ̀ mi dẹ́yìn ọ̀rọ̀ yìí yá wá ti bẹ̀rẹ̀ á gbé ní fẹ́rẹ́ jógí wọ́n lá gbé ní fẹ́rẹ́ jógí lọ́la ẹ mọ̀ wá sí àgbẹ̀lẹ́bẹ̀rẹ̀ lọ́ba gbọ́ táwọn tẹ́ ẹ bá ti wá gbọ́ ẹ máa dúpẹ́ fọlọ́run wípé àsẹ́yìn náà nípò àṣẹ nípò àṣẹ tó báyìí ẹ máa ṣe àgbẹ̀lẹ́bẹ̀rẹ̀ kì í ṣe pé ọkùnrin ẹ ṣe fọ́kùnrin ó jẹ́rú yín o ọkùnrin ìṣẹ́lú yìí o ọlọ́run tiẹ̀ ti wá ó tètè ṣàlàyé rẹ̀ adúpẹ́ ọlọ́run ṣàlàyé yékéyéké adúpẹ́ àdúpẹ́ ngbò ti sọ pé ar-rijalu qawwamuna ar-rijalu qawwamuna 'ala an-nisa'i ar-rijalu qawwamuna 'ala an-nisa'i èyí tó tú àwọ̀ ọkùnrin lẹ̀ lọ́wọ́ obìnrin ọlọ́run ọba kó kún wa lónìí a rántí àwọn tí wọ́n ṣe àyè yìí ní àyè tó mọ́ bàbá náà rántí gbogbo àwọn tọ́nà fi sọ gẹ́gẹ́ àwẹ̀ yìí tó fi jáyè mímọ́ àyè dáadáa lórí àwọn àfáà àgbà àwọn ni wọ́n kọ́ tọ́ka sí bí àyè yìí ó ti ṣe jẹ́ àwọn ni wọ́n sọ tọ́nà fi mọ̀ wọ́n pé báyè yìí ó ṣe jẹ́ nìyí ọ̀rọ̀ tá à ń sọ yìí kì í ṣe ọ̀rọ̀ 100 ọdún bàbá ní ọ̀rọ̀ táwọn sọ fún wa yìí ọ̀rọ̀ 100 ọdún gọ̀gọ̀ àfáà àgbà ò sì sí láyé mọ́ bàbá ò sì sí láyé mọ́ ìgbà tí wọ́n fi sọ ọ̀rọ̀ yìí ìgbà tí wọ́n fi sọ̀rọ̀ yìí ìgbẹ́ níbí yìí aginjù ọlọ́run yẹn kò sírú ẹranko tí ò sí kò sí ẹranko tí ò sí yìí tá ń lé wọn àwọn àlìjànú ń bẹ ní abiyamọ mọ́lẹ̀ ogun ẹ̀ náà lẹ́sọ̀ àwa náà bá fẹ́rẹ́fẹ́rẹ́ díẹ̀díẹ̀ lọ́wọ́ níwájú wa níyàyín bàbá ní lójú ta níyìí àwọn agi rẹ̀gẹ̀dẹ̀ kan bẹ́ẹ̀ wọ́n ní àwọn agi rẹ̀gẹ̀dẹ̀ kan bẹ́ẹ̀ àwọn aláàjì wa yóò ti máa yé wọn bàbá wọ́n ti sọ ọ́bẹ̀ tó dé àwọn agi wọn ni béèyàn bá rìn tí ó bá máa rìn tó bá di lálẹ́ àwọn àlìjànú ó fi hàn bí ìgbà téèyàn ó fi hàn ní mọ̀wájà tó kúndé ọmọlẹ̀ wọn mọ̀ wọ́ kí lé ọ̀pẹ́ pẹ̀lú lò gbogbo àdúgbò yìí kò ṣeé wọ̀ bàbá ní gbogbo àdúgbò yìí kò ṣeé wọ̀ wà náà tá ń bí ọ tó sọ pé ó lọ kò kìnìún wọ́n ní tá ń bí ọ tó kò kìnìún lọ́nà erin nìkan ni ò sí wọ́n ní erin nìkan ni ò sí in tó sì fà á térin ò fi sí nìyí bàbá ní tọ́fà tí erin ò fi sí bẹ̀ẹ́jọ́ náà igi kan bẹ kèé ga kèé tóbi àmọ́ ó yí ẹni kìkan kèé ga kèé tóbi ó wá yí ó sì tínrín ó sùjọ ní gbogbo bí yìí àrùn jẹran ni wọ́n pè àrùn jẹran òun ni wọ́n pè
wọ́n máa fi ṣe búláàlà ni ok wọ́n ní bílálà àwọn máa bí ṣe kì í ṣàtòrí o wọ́n ní kìí ṣàtòrí àwọn tí wọ́n máa ń pa ẹ̀ àwọn tó máa ń pa rẹ̀ wọ́n tún máa lò fún nǹkan wọ́n tó máa ń lò fún nǹkan míì òun ló pọ̀ bí erin ò lè ráyè ní nítorí yóò kọ́ lẹ́sẹ̀ àwọn ẹranko bú àwọn ẹranko bú ọlọ́run lé wọn kúrò ọlọ́run lé wọn kúrò àwọn àlìjànú àwọn àìjànú ọlọ́run tó máa lágbára tó ó máa mọ́lẹ̀ kó wọn kúrò ní nítorí pé kíbi yìí ó lè ilé jẹ́ kí ibi wọ́n ilé fẹ́ dáadáa bó ṣe dà yìí adúpẹ́ àdúgbẹ́ a gbọ́dọ̀ gbàgbé àwọn wọ̀nyí ọ̀dẹ́ gbàgbé bàbá o ọlọ́run o olúwa dákun ṣàlékún kẹ́ ṣàlékún kẹ́ fún wọn. وسقام ربهم شابيب الرضا ديما من الملك الكريم الأجود وساطفى الجوم عن شرواتهم عفو العفو المفضل المترمد درجوا كما درج القرون وغالهم ما غالهم والمرء غير مخلد إن المنون يستبير ومن يكون لم ينتهجه برحله فكأن قديه لم ينتهجه برحله فكأن قديه alhamdulillah adúpẹ́ ọlọ́dúpẹ́ adúpẹ́ àdúpẹ́ ọlọ́run o dákun kẹ́ wọn ọlọ́run bá fẹ́ wọn ṣèkẹ́ ṣègẹ̀ fún wọn ìkẹ́kẹ́ ìjẹ̀kùn bá ṣe fún wọn gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ akéwú àwọn àfáàgbà gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ọjọ́ àwọn àfáàgbà àtàwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ akéwú àwọn bàbá àtàwọn tí wọ́n jẹ́ àwọn ọjọ́ àwọn bàbá wa lẹ́jẹ̀ àgbà ti àkọ́kọ́ tí wọ́n lo sáà níbí tí wọ́n lọ sáà nílùú pẹ̀lú wọn tí gbogbo wọn náà sì ti wá báwọ ọlọ́run tí gbogbo wọn ti wá bá wọn ọlọ́run a fi ọlọ́run náà bẹ̀rẹ̀ àbíwọ́ náà ọlọ́run bẹ̀rẹ̀ kò kúkú sẹ́lòmíì tá a mọ̀ bí e bá ṣe wọ́n ọ̀tẹ́lẹ̀ mi ìwọ náà ni dákun mọ́sà ṣàlékún kẹ́ ṣàlékún kẹ́ ọlọ́run sàlékún kẹ́sàlékún kẹ́ wọn gbogbo àwọn tí wọ́n bá bàbá jagun ẹ̀sìn gbogbo àjọ bá bàbá jágbé ẹ̀sìn káàkiri gbogbo àgbáyé káàkiri gbogbo àgbáńlá ayé ọlọ́run o olúwàjọ ọjà ni dákun dákun kẹ́ wọn tẹ́ wọn ti ṣàánú wọn sànú wọn má fìyà jẹ wọn wọ́n bí àjẹ wọn wọ́n bá wọn wí ọlọ́run dákun má bá wọn wí wọ́n dà wọn dúró wo ọlá wípé torí tiẹ̀ náà ni wọ́n ti ṣe gbogbo ohun tí wọ́n ṣe yìí kà wọ́n kúnnú àwọn ẹni oyọ́nú sí àwọn tó yọ́nú sí dáadáa àwọn wọ̀nyí àwọn wọ̀nyí afẹ́ lè pè wọ́n ní asábìkúnà sábìkú tí wọ́n ṣe jẹ́ náà nù àwọn ará àṣáájú àwọn ṣáájú ni afẹ́ ni mo wí bàbá náà fẹ́ ni ní tí mo fi sọ pé afẹ́ bàbá ní táwọn fi náà fẹ́ àwọn kan ṣáájú wọn àwọn kan ṣáájú wọn àwọn tí wọ́n bá nẹ́bì àwọn tí wọ́n bá jìyà nẹ́bì jìyà tí wọ́n bá nẹ́bì jìṣẹ́ wọ́n bá nẹ́bì jìṣẹ́ wọ́n ṣáájú ee wọ́n tó láwọn míì wọ́n tó Wọ́n tó láwọn láwọn míì míì. kó tó kàn wọ́n wọ́n tó wá kà wọ́n náà iṣẹ́ kan náà wọ́n ń ṣe iṣẹ́ kan náà ni àmọ́ tí àwọn tó fi ju àwọn tọ̀hún lọ táwọn tó fi jọ àwọn tọ̀hún lọ àwọn tiwa tá à ń wí àwọn tiwa táwọn wí táwọn tó fi ní jù wọ́n tí lọ wọ́n fi ju àwọn tànẹ́bì lọ wọ́n fi jù àwọn tàwọn tó tẹ̀lé ànẹ́bì lọ àwọn rí ànẹ́bì àwọn rí ànẹ́bì àwọn lànẹ́bì bá sọ̀rọ̀ àwọn lànẹ́bì bá sọ̀rọ̀ àwọn ò rí ànẹ́bì àwọn táwọn wí wọ̀n ránẹ́bì ànẹ́bì ò sì bá wa sọ̀rọ̀ ànẹ́bì ọba wọn sọ̀rọ̀ kò bá wa ọba wa sọ̀rọ̀ ànẹ́bì ò bá wa sọ̀rọ̀ ọba wa sọ̀rọ̀ alukóraani tọ́lọ́hún fi rán níṣẹ́ àdìpáàní lọ́nà fi ránṣẹ́ òun ní ń bá wa sọ̀rọ̀ òun ní bá wa sọ̀rọ̀ ìntànẹ́bì gbé wa tọ́lọ́hún gbélé lọ́wọ́ ànẹ́bì gbé atọ́nà gbélé lọ́wọ́ ní ń bá wa sọ̀rọ̀ ní bá wa sọ̀rọ̀ táwa ló fẹ́ràn ànẹ́bì nu gbogbo wa eléyìí fi hàn wípé àwa la fẹ́ràn àwọn làbẹ́rẹ̀ ànẹ́bì ànẹ́bì náà sì ti mọ̀ ànẹ́bì náà sì ti mọ̀ wípé àwa la fẹ́ràn òun wípé àwọn làbẹ́rẹ̀ àwọn wá wọlé eléyìí náà wọlé yìí náà dákun mọ́sà ṣàánú wọn ọlọ́sàn mọ́sà kẹ́ wọn àwọn aláàjì wa bàbá àgbà àwọn náà wọ́n ó bẹ̀rẹ̀ àwọn fara àgbàlagbà náà ní fara àti àgbà
kíké alukur'ani fún wa tí wọ́n bá ti wá sọ pé bisimilá àwa tí alukur'ani ń bẹ lọ́wọ́ ẹ̀ káwa náà sí wọn jẹ ẹ dákun ẹ má dàwù ẹ má ké alukur'ani ní ké basiri mi basiri rẹ ń sì máa jẹun lọ. ẹ má ṣe bẹ́ẹ̀ o èyí tí ń bẹ lọ́wọ́ yín ẹ wò ó wò dáadáa ẹ ké dáadáa ládàá rẹ̀ ọlọ́run má dùn wọ́n àwa tá a wá ké nítorí tiwọn wọ́n ṣàfihàn wọn lẹ́sìn. bisimilayi alhaji. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون بسم الله.
غفرانك ربنا 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 غفرانك ربهم غير المغضوب عليهم ولا الضالين آمين 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 القرآن الكريم واجعله لنا إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين. اللهم اصلح لنا ديننا الذي هو عصمة أمرنا واصلح لنا دنيانا التي فيها معاشنا واصلح لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير واجعل الموت راحة لنا من كل شر. اللهم اجعل خير عمرنا آخره وخير عملنا خواتمه وخير أيامنا يوم نلقاك فيه. اللهم إنا نسألك عيشة أنية وميتة سوية ومردا غير مخز ولا فاضح. اللهم إنا نسألك خير المسألة وخير الدعاء وخير النجاة وخير العلم وخير العمل وخير الثواب وخير الحياة وخير الممات. وثبتنا وثقل موازيننا وحقق إيماننا وارفع درجتنا وتقبل صلاتنا واغفر خطيئتنا ونسألك العلا من الجنة. اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا بها جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا بأسمائنا وأبصارنا وقوتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا.
اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا آجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه الأخيار وسلم تسليما كثيرا. الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. àmín. àwọn bàbá ní ká ṣe àmín. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ẹ dákun ẹ jẹ́ á dúpẹ́ dáadáa wípé àwa tí Ọlọ́run ní á fi tafsiri yìí kọ́ lẹ́sìn náà la tún rí lọ́dún yìí. bàbá wa tá fi kọ́ náà ni wọ́n tún bẹ̀rẹ̀ rẹ̀. Olúwa jọ̀ọ́ jàre okun ara àlàáfíà ara gbogbo ìgbà Ọlọ́run bá jogún ẹ̀ fáwọn bàbá. àlékún dáyàtà rẹ Ọlọ́run bá fi ta wọ́n lọ́rẹ. albayan watibuya méjèèjì ọjọ́ra wọn, ọ̀tọ̀ ní albaya ọ̀tọ̀ ní atibuya. Ọlọ́run bá yọ̀dá méjèèjì fún wọn jù báyìí lọ. àmín. lérigun bẹ́ẹ̀ bàbá wa ọba Ìlọrin àtàgbègbè ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ṣe wallahu la takhafu darakan wala hawla bó lè yóò ṣe sọ̀tàn bàbá tí ò ní kàn wọ́n, èyàn ṣe sọ̀tàn sáà ìsìlámì tí ò ní kàn wọ́n. ogun táwọn bàbá ń sọ fún wa yìí nìsín, wọ́n ní bàbá wa ọba Ìlọrin náà yọ̀dá bí. Ọlọ́run dákun bàbá wa tèmi náà dákun mọ́mọ́ dààmú wọn. ẹ̀sẹ̀ amínà kọ́tọ́. ó tún bẹ̀rẹ̀ sẹ́nu wọn ó jòkó tafsiri láàárọ̀, wọn ó jòkó tafsiri ní ìrọ̀lẹ́, ó bá tún di 25 wọn ó tún wáyé wọn bí. bẹ́ẹ̀ náà ni wọ́n wá ń gbọ́ gbogbo wáàsí káàkiri. Olúwa jọ̀ọ́ jàre bó ṣe gbà tàtẹ̀yìnwọ́ fún wọn ní bàádà gbàtọ́dún yìí náà fún wọn lókun ara àtàláfíà ara. àlùbáríkà wọn náà la tún fi bẹ̀rẹ̀ eléyìí o. a papọ̀ ṣe Suratu Duha kọ̀ọ̀kan. bàbá wọn bá Ìlọrin nìkan wọ́n ní Olúwa jọ̀ọ́ jàre gbogbo tó máa fi ṣe fàgbàlagbà láyé wọn Ọlọ́run bá fi ṣe fún wọn. Wadduha. àwọn ìjọba lọ́nà tí wọ́n ti sáyé alágbèjì sáyé àwọn ìjọba àwọn ìṣàdúrà ti sáyé. ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما الزاهد فلا تنهر وأما بنعمة ربك فحدث. bàbá tí ń sọ̀rọ̀ àwọn bàbá ọba Ìlọrin bẹ́ẹ̀ náà láàmú fáwọn ìdúlé bàbá balógun mẹ́rẹ̀ẹ̀rin, bàbá wa ní Gàmbàrí, bàbá Lájúkòbí, bàbá Lálànàmú, bàbá wa ní Fúlàní, bàbá Ǹdí Àpẹ́, bàbá Àsàlẹ̀ àti gbogbo tí ń jà wọn wà fún yín o. ìpìlẹ̀ oríire yìí Ramadan yìí náà Ọlọ́run ò ní ṣe lópin fún wa o. bàbá wa Zedkin Malamai, bàbá wa Mufti, bàbá wa Bandoma, bàbá Mukaddam, gbogbo àwọn àfáà, bàbá Àgbàlágége, bàbá Lágbàjì, bàbá Lágbàrígìdómọ̀, bàbá Arúgbó ń Pàkátà, bàbá Sàláàtì, bàbá ń Sóró, bàbá Àgbà níkọ̀rọ̀, gbogbo bàbá Àgbà Lálóre níbà ní Olúkodó Àfọ̀jẹ́, gbogbo àwọn àgbàlagbà ilé ìjókòó kọ̀ọ̀kan ni bàbá ṣàdúrà fún pé Ọlọ́run, bàbá Atẹ́rẹ́, bàbá Ọmọlẹ́yìn, bàbá wa Lábìdún, gbogbo àwọn àgbàyè kan kọ̀ọ̀kan bàbá ń kẹ̀rẹ́. Allahu Akbar. Ìlọrin kún pẹ̀lú àwọn fàárí púpọ̀. bàbá wa kò kéwù kò béèrè, bàbá wa yùn rẹ́. Allahu Akbar. sórí bá a ṣe ń kà á nì, bá a ṣe rántí nì.
ẹ̀yìn bó ń ṣe ọlọ́run fún àwọn tọ́lọ̀ ń fi dípò wọn bàbá wa grand cardi gbogbo àwọn bàbá wọn ẹ̀dọ́kùn ẹ̀jẹ̀ aránṣẹ́ kúlù wà láwùkọ̀ kan sáyé wọn mọ́jà yìí wọ́n dìtàn bú bismillahirrahmanirrahim qul huwallahu ahadun allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. ọlọ́run àbẹ̀ọ́ dàkún oṣù gbọ́ dàkún aláàjì sáyé wọ́n jòkó lẹ́gbẹ̀ẹ́ bàbá àjọ ọ̀làdì méjì sáyé àjọ jòkó tọdún ọlọ́run bá kẹ́lẹ̀ àjọ ọ̀làdì méjì sáyé ọlọ́run bá yá fún wọn àti gbogbo àwọn bẹ́ẹ̀ táàjọ mọ́ jòkó tá a pàdánù aláàjì Abdulrahim tá a sàkànṣe àdúrà fún lónìí ọlọ́run wo láàyè yìí inú àlìjẹ́nà ní ọjà Ibrahim ó wà gbogbo ẹni ọba ṣe tiẹ̀ tó fi wá pàdé èrè ọlọ́run nítorí ọlọ́mọ wí fún wọn ni pé ya ayyatu an-nafsul mutma'inna irji'i ila rabbiki radiyatan mardiyatan rárá mọ́jà ṣẹ́ mọ́jà àdúrà láàfin sí dákun ọlọ́run alájà Ibrahim inú àlìjẹ́nà ni ojú ọwà lọ́nà àbùkórè rẹ̀ àdéhùn tó wá ṣe pé àwọn fẹ́ ṣe ìntàlọ́kì ìyàyín láti ojú ọ̀nà tí ó fi kárí inú ọgbà yìí àbúrò wọn Alhaj Idris Arẹ́gbẹ́ ó wá ní pẹ̀lú ògo ọlọ́run lápò òun ó ṣe é kọ́lọ̀ wọn amúládà rẹ̀ bẹ́gbọ̀n ọlọ́run jẹ́ lówó lọ́wọ́ àmọ́já lè fi ṣe tiẹ̀ Sa'idu bin Musayyab ọ̀kan mọ̀ àwọn àfáà Madina òun ló la khaira fi man la yuhibbu jamu al-mal kò sóore lára rẹ̀ ẹni tí ó bá fẹ́ kó wàláhì láàzí níyà yìí náà ni àwọn bàbá ń ṣe wá sí àfáà wa Sheikh Bukhari ọlọ́run ṣàlékún dáadáa wọn wá ń jánásì bàbá wa sáyé wá dìde wọn wá gbé pásò owó wọn náà àṣì ẹ̀yìn lẹ́yìn láwà ẹ̀rọ ọlọ́run kan wá ní kíyàn wá lẹ́ni olówó ní wàlìjẹ́nà sáyé di wàlìjẹ́nà jàre mọ̀kàn wó lẹ́gbẹ̀ẹ́jọ́ náà wọ́n ní ibi tó gbé ó bẹ́ẹ̀ sì ní almalu mali wa jannatu jannati fásitàrú jannati bí mali gbogbo ẹ̀yin olóore bẹ́ẹ̀ ọlọ́run ọjọ́ ọjàre yóò dákun oré kọ̀kọ̀ tẹ́ǹsẹ̀ ni ọlọ́run ò ní jẹ yín gbé yóò bá yàtọ̀ yóò mọ̀ dá sí ni Alhaji Salihu Mustapha wọ́n wá sponsor tafsiri bàbá wa Alhaji àgbà ní SBS láti aago 3 bàbá Alhaji àgbà tòní láti aago 3:30 sáago 4 kọ́dà bàbá ọmọ nísì láti aago 3 ó ti bẹ̀rẹ̀ lónìí láti aago 3:30 lọ́sàn-án sáago 4 ọgbọ́ tafsiri tán lé ó tún mọ́ wá bọ̀ wá gbọ́ tafsiri lé ọlọ́mọdé ó burú fún Salihu Mustapha náà Alhaji Misbah Ọlátúnjí chairman àrọ́jì ti bàbá wa àgbà ọmọlẹ̀ àgbàfàfọ́ ọmọlẹ̀ yányá ní àbímọ̀ ìlọ́sà àmọ́ yọ bọ̀ bàtà alẹ̀ kó tó kí tí ọba fẹ́ jàsán ẹyọ kó sí ọlọ́run àfọ́ àwọn ọmọlẹ̀ yìí chairman àrọ́jì àwọn wọn sponsor tafsiri bàbá wa Alhaji àgbà láago 6:30 sí 7 à ń kó tafsiri àwọn aláàmọ̀ gbọ́ lọlé ọlọ́run dàkú SBS náà ni ọlọ́jẹ́ ọlọ́run kọjọ ọjàre yóò mọ̀ gbọ́ lọlé ni ọlọ́run kọjọ ọjàre kọ́ dàkún bá san gbogbo wọn lẹ́san rẹ̀ àtàwọn tó ń tún serú bẹ́ẹ̀ wọ́n pọ̀ tó ń ṣe bẹ́ẹ̀ Alhaji Tájù Eléku àwọn náà sponsor program ní rédíò Kwara gbogbo wọn bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run ràn yín lọ́wọ́ rẹ̀ oúnjẹ mi ó yàtọ̀ fún oúnjẹ ara ọkàn máa dògún kí wá ní máa fọ̀ ọmọ kágbọ́rọ̀ ọlọ́run ni bá a ṣe wá ṣàdúrà fún wọn ni gbogbo bí yóò tí wọ́n bá wà ọlọ́run bá mú bá wọn ẹ̀dọ̀kọ̀ ẹja ṣe náà tẹ̀ náà kọ̀ọ̀kan. a máa ń ṣe sàárà bá a bá ti ṣe báyìí àwọn bàbá wọn sì pilẹ̀ rẹ̀ àwọn ni wọ́n pilẹ̀ pẹ̀lú 5,000 ṣùgbọ́n ká tó lọ ṣe dáadáa bá a ṣe fẹ́ ṣe yìí ìrọ̀rùn gí nìrọ̀rùn ẹyẹ ìlú wa yìí dùn púpọ̀ kò le ọmọ aláàlè sọ̀rọ̀ tó le àsìkò náà le kò le o tó bá ti ní yọ́ dẹ̀ yóò sì dẹ̀ gbogbo kálukú wa là ń kí alukùránù àsìkò náà yóò yìí sì ni
ìgbà tí wá dé bá wa nù àwọn ọ̀bá gan ìyẹn gàǹtígá ẹ̀yin àgbàlagbà lọ́ba yín lẹ́mọ̀ bó ṣe rí ń jọ́ náà èyí táwa náà máa rí sọ lóde yìí ọlọ́run bá yí padà yóò dìdẹ̀kùn lójú wa náà gómìnà wa ìjọba wa ní Kwara Alhaji Abdulrahman Abdulrazak àlékún dáyàtọ̀ ọlọ́run bá ṣe fún wọn ẹsẹ̀ ámìjẹ̀mọ́ àtàwọn àti gbogbo àwọn tí wọ́n jọ ń ṣèjọba náà bárkọ̀lá nábì bá tọ́ wọn sọ́nà ọ̀gá wa lókè lọ́hùn-ún Alhaji Ahmad Bọ́lá Tinubu àwọn ọlọ́run rán sí wa nísìn ọlọ́run dákun àwọn tó rán sí wa àwọn àgbé wọn ká ní wọn ò kéèyàn mọ̀ bá sùn lẹ̀lẹ̀ àmọ́ bá a sàmọ̀nà wọn àwa mìíràyọ̀ ọlọ́run yìí àwa la lè ṣàdúrà fún wọn tí ó fi máa dá ọlọ́run jọ̀rọ̀ wọn máa dá ọlọ́run bá rọ̀ wọ́n lọ́kàn kó o sì bá wọn ṣe é gbogbo àwọn tọ́rọ̀ náà wá kàn ọlọ́run bá ṣàánú wọn mọ́yọ̀ àwa náà lẹ̀ ń bẹ̀ o àmín li ilafi Quraish. bismillahir rahmanir rahim li ilafi Quraish ilafihim rihlata shita'i was-sayf فليعبدوا رب هذا البيت الذي أطعمه من جوع وآمنه من خوف. owó àdúrà àti bàbá 5,000 naira ṣé tí mi lọ́ọ̀ ti débẹ̀ owó gbogbo lé 2,000 naira gbogbo ẹ̀yin ìyá wa wọ́n jíṣẹ́ owó yín o sàárà tèmi náà rèé o 1,000 naira ọlọ́run jọ́ọ́jà rẹ̀ jẹ́ gbogbo wọ́n lálùbáríkà dákun o bàbá wa àgbàlagbàjì 500 bàbá wa àfọ àwọn kàlífà ọlọ́dá àwọn náà ṣe tàfsírì wọn ṣe wá sílẹ̀ kú àmọ́ ṣe tí bàbá ṣe nù àkọ́kọ́ jọ bẹ̀rẹ̀ ni ọlọ́run ojú ọmọ dá sí. bàbá ń gbùrù mọ́ almudir ògo olúwa bàbá ń bọ́ láńtà wọ́n ti jíṣẹ́ wọn o Alhaji wa Abdul Ishaq láti Àjàṣẹ́ 1,000 naira bàbá wa àgbáyé wa Islam bàbá wa pa ná 500 lọ́tún la pẹ̀lú ògbó ọlọ́run ni wá sí ọ bẹ̀rẹ̀ lọ́jà ẹ̀ńgbọ́n náà lọ́tún la insha Allah ni wá sí ọ bẹ̀rẹ̀ lọ́jà àfọ́ àwa púpọ̀ ọlá 500 ọmọ lárúbáwá engineer Sakabakare ilẹ̀ àmọ́ 1,000 naira kí a mọ̀ nú gbogbo àwọn àṣàrùsílà nílọrin branch àfọ àwọn ọlọ́run jọ da fún mi 500 bàbá wa tí wọ́n jọ wá pẹ̀lú bàbá Débísí owó wọn ti débí agoro táwọn bàbá wa Imam Abímbọ́lá 1,000 Dr. wa Ibrahim Ayára tí wọ́n náà ti débẹ̀ 1,000 naira Haji Abdulaziz Sagaya Sheikh Mustapha Alumata bàbá Magaji lókè àgbẹ̀dẹ àbọ̀ àṣàdúrà rẹ̀ bàbá Magaji Alhaji Wasulu alibarika yan pọ̀ baba white babu sheikh wọn ò tí gbọ́ ní ìsì wí wọ́n gbọ́ baba white babu sheikh 500 naira sheikh Abdullahi barakallahu fi sheikh Abdullahi baba wa jùkọ̀ bínú àfọ́ àwa Imam Ismail Ayára 500 baba wa alágbádá owó wọn ti débẹ̀ 500 àfọ́ àwa lisanu sheikh Abdullahi Jibril Alhaji àgbà 500 naira adúpẹ́lẹ́dọ̀ ọlọ́run inú wo dùn ara wọ́ yá o Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar subhana rabbika rabbil izzati amma yasifun.